Abdulrahman ó mọ̀mọ́ kó dùn. Kìkìdá ọpẹ́ ṣe bí wọ́n ni mò ń pè. Ọmọ kan bí ẹgbàágbèje olóríire ọmọ ni. Okú ọdún okú ọdún mo ló sì kú yẹ̀dùn. Okú àṣeyẹ ni okú ayẹyẹ orí kádùn. Àdùfẹ́ o mo ló ṣọdún èyí ó ṣe tẹ̀míìsì nínú owó nínú ọ̀la nínú àìtètè wá ní kú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ nílẹ̀ ayé ń bí. Ìwọ ò wá ní báwọn fọdún eléyìí ṣàṣe mọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Olúwa fire pè mí o ọmọ ìtẹ́ olúwa ọmọ ajíkẹ́ adé ṣe ń bẹ̀ ń lé ní àbúròde o. Mo pe okú ọdún ó sì kú àṣeyẹ bínú ilé ló bá wà ní òde ẹ̀yìnkùlé ló bá wà ní wọ̀dẹ̀ wò yàrá ló bá wà ní wọ̀ kankan lé. Ọmọ ìtẹ́ olúwa náà ni mò ń kì lọ́wọ́lọ́wọ́ bétí ẹ bá ń já o bétí ẹ bá ń já mo pé ọmọ sèmi kan rárá. Ọjọ́ bí rẹ tó dé náà ni mo ṣe ń pókì rẹ. Mo ní kí n lè bá ọ délé àwọn bàbá rẹ ni. Mo ní kí n lè bá ọ dénú pálọ̀ àwọn bàbá tí wọ́n gbé bí ọlọ́mọ. Àṣẹ ìsàmọ́dún ọmọ wọn ní Ìkirè mo ní kó gbéra ńlẹ̀ kó dìde o. Kó wá mọ gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ lẹ́nu èmi gangan ni. O ò ní tètè kú o kìkìdá ọpẹ́ o ò ní kánjú kú o. Wà á dàgbà wà dògbò lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. A ò mà níwà ọtí láàrin ẹgbẹ́ ọmọ bẹ́ẹ̀ wá jí. A ò mà níwà ọtí láàrin ọgbà lọ́lọ́run ọba. Ikú wa níjà ọgbà lọ́wọ́ àwa gangan ni. Okú ọdún mo ló sì kú àṣeyẹ kí lọ́wọ́ di pálọ̀ àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni. Mẹ́bí wọ́n lọ́mọ wọn ní Ìkirè mọ́ ń gbọ́ o. Mẹ́bí wọ́n lọ́mọ Ewúdélé Ewúdàkín dáadáa ọmọ ìwé ní wírin ọmọ adálẹ̀ gbé hùrà. Mẹ́bí wọ́n lọ́mọ adálẹ̀ gbé sùn gangan náà ń póríkèlé àwọn yeye rẹ̀. Àdùfẹ́ adé mẹ́bí wọ́n lọ́mọ ewu filé hàn mí ewu fọ̀nà mi. Mo pé wò gbọ́dọ̀ fàbújá léèkìrè hàn ní nílé màmá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ gangan ni. Ọmọ bẹ́ẹ̀ wá jí mo ló kú ọdún Adéoyè mo ló sì kú àṣeyẹ ni. Àǹjọ́lá olúwa ìwọ ò wá ní báwọn fọdún eléyìí ṣe mọ́. Wà á gbó wà á tọ́ wà á kúkú fèrègì ìjòbí láṣẹ Elédùmarè ọba. Ǹjẹ́ tán bá ní ta ní nkọrin wíkí ọlá tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́. Habibulahi tara ìfẹ́ Àkànní Akéwì àgbáyé lórúkọ tèmi.